Ẹ káàbọ̀ sí ìkànnì Òǹkà Yorùbá. Lónìí, a fẹ́ ṣe àtúpalẹ̀ 3,300. Báwo ni a ṣe pè 3,300 ní òǹkà Yorùbá? Ẹ máa bá wa ká lọ. Ẹgbẹ̀rìndínlógún ó lé ọgọ́rùn-ún ni la máa pè 3,300 ní òǹkà Yorùbá. Ẹ wá jẹ́ ká ṣe àtúpalẹ̀ rẹ̀. Ẹgbẹ̀rìndínlógún jẹ́ igba lọ́nà mẹ́rìndínlógún. Ẹgbẹ̀rìndínlógún jẹ́ igba lọ́nà mẹ́rìndínlógún. Ìyẹn ni pé 200 times 16 ló jẹ́ 3,200. Tá a bá wá ro 100 ìyẹn tí í ṣe ọgọ́rùn-ún, tá a bá rò mọ́ 3,200, àròpọ̀ 3,200 mọ́ 100 ó máa fún wa ní 3,300, èyí tí í ṣe ẹgbẹ̀rìndínlógún ó lé ọgọ́rùn-ún. Ìdí rèé tí a fi máa ń pè 3,300 ní ẹgbẹ̀rìndínlógún ó lé ọgọ́rùn-ún ní òǹkà Yorùbá. Báwo ni àtúpalẹ̀ yìí ṣe rí lọ́kàn yín? Ẹ jẹ́ ká mọ èrò àti àríwísí tiyín láàyè comment section. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì Òǹkà Yorùbá. A tún pàdé lọ́la láṣẹ Èdùmàrè nígbà tá a tún mú àtúpalẹ̀ Òǹkà Yorùbá míì wá. Tẹ́ bá nìkan tẹ́ fẹ́ bá wa sọ ní abẹ́ aṣọ lórí ohun tí à ń gbé yẹ̀wò ní ìkànnì yìí Òǹkà Yorùbá, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ní orí WhatsApp ìyẹn tó jẹ́ ti ìkànnì wa. Òun náà lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín á tẹ̀síwájú lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀, ẹ subscribe kẹ́ ẹ tẹ̀ tán notification bell kẹ́ ẹ wá máa tẹ̀lé wa láti jẹ́ pé kẹ́ ẹ láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú àtúpalẹ̀ Òǹkà Yorùbá míì wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o.